Kí tẹ́ fi bẹ̀rù? Àbẹ̀ kan ń bẹ ń bẹ. Ṣé ti rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni? Èmi nǹkan mọ́ ilẹ̀ ọ̀rẹ́dì ibìkan ń bẹ ń bẹ. Alágbára sọ̀rọ̀ pé àwọn alágbára tó sì kà tó kú tó ń gbé síbẹ̀ wọ́n wà ń bẹ. Bàbá sọ̀rọ̀ pé ibẹ̀ yìí bẹ́ẹ̀ ilẹ̀ ni. Ènìyàn lè bú iyẹ̀pẹ̀ kó fi sọ ènìyàn. Ok, nǹkan tẹ́ ń sọ ni wípé àwọn òkú àwọn ìkálẹ̀ tí wọ́n ti sọ sí bíbáyìí. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn rí gbogbo wọn kó tán. Bàbá ikọ̀ ń bẹ ń bẹ bàbá. Báwo lè kó tán? Ikọ̀ ń bẹ ń bẹ. Òun ló jẹ́ kí ìwìn máa jáde tó máa wọlé tó máa jáde tó máa wọlé tó máa jáde tó máa oríṣiríṣi ń jáde. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé nǹkan tí màmá ń sọ ni wípé ní ìkálẹ̀ wọ́n pe kinní kan ní ìmọ̀lẹ̀. Àwọn tí ìmọ̀lẹ̀ bá pa nílẹ̀ ìkálẹ̀, àwọn tó bá ṣèkà ní ìmọ̀lẹ̀ máa ń pa. Òkú wọn kì í sín, wọ́n máa ń sọ sínú igbó ni. Ara lẹ̀ tí wọn kì í sín tí wọ́n máa ń sọ òkú sígbà yẹn nìyí tí màmá rà nígbà náà ó ti lọ bí 30 years. Màmá wa ṣàlàyé wípé lásìkò táwọn rà àwọn spirit òkú yẹn wọ́n máa ń rìn káàkiri gbogbo sọ̀rọ̀. Wọ́n máa sọkún káàkiri. Ẹ̀rù ọ̀dẹ̀ níbẹ̀ yín. Wọ́n máa tó agájọ́ kan wọ́n máa la ní wọn kọjá omi ni mo ti fún ilẹ̀ kí ló bá bẹ̀rù mi torí mi ò sí ara ọmọ alẹ́ náà. Má dédé sẹ́ǹdì owó sí babaláwo láì ṣe pé o jẹ́ kí n mọ̀. Ìwọ tó bá dédé sẹ́ǹdì owó sí wọn tó ò bá jẹ́ kí n mọ̀ sí nǹkan tójú ẹ bá ti rí lọ́dọ̀ wọn ò yá faramọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó bá pè mí tí mi ò bá tètè gbé kọ́ọ̀lù rẹ text message sí mi ní WhatsApp màá reply. Ó ṣe méjì. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé bí ìṣòro rẹ bá ṣe tóbi tó má dédé sọ ìṣòro yẹn fún babaláwo gbé. Kọ́kọ́ tẹ́ẹ̀sì babaláwo yẹn wò pẹ̀lú nǹkan kékeré bóyá solution máa wà fún nǹkan kékeré yẹn kó tó gbé nǹkan ńlá fún. Ẹni tí ò lè sọ́ọ̀fù nǹkan kékeré tó gbé fún bó ló ṣe fẹ́ sọ́ọ̀fù ìṣòro ńlá. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa o. Yóò mọ dùn mọ́ wa, yóò mọ korò máwọn ọ̀tá wa. Mo máa bẹ̀rẹ̀. Iṣẹ́ rẹ̀ gan-an òkú kan bẹ̀rẹ̀ sí ké ní ẹ̀yìn níbẹ̀ yẹn. Níbo nìyẹn? Níbí yìí ni. Oníjẹrin. Bẹ́ẹ̀ ni bàbá. Òkú kan bẹ̀rẹ̀ sí. Mo wá pe àyàwó tó yíyan mo ní kọ́kọ́ ẹ̀ wá gbọ́. Ọkọ ẹ̀ dẹ̀ má bẹ̀rù mo ní kọ́ tí mo jókòó tì ní. Nǹkan tẹ́ ń sọ ni wípé oníjẹrin òkú kan bẹ̀rẹ̀ sí ké lẹ́yìn. Bẹ́ẹ̀ ni dáadáa. Bó lẹ ṣe mọ̀ kókù ló ń ké? Bẹ́ẹ̀ ni mi ò ní mọ̀ kó èmi tó ń bá àwọn òkú gbé tí mo ní mọ̀ pé kó ń sọ fún mi mo mọ̀ èlò òkú náà. Ní dédé aago mélòó ló ń ké? Àbá ọmọ tó mọ̀ pé time like this time náà ni like this time. At this time òtún rẹ̀ fẹ́ wá jáde a máa ṣèké ewé yẹn fẹ́ wá jáde kò ní jáde òun máa wò wá. So bí ṣe ń ké yẹn kí lẹ́yìn wá ṣe sí? Ó sọ gbọ́ wa tún padà kúkú ìyá ẹni mo sọ. Máa fún ní èpè ni. Òkú tó ń ké yẹn sókú mọlẹ̀ ni? Òkú mọlẹ̀ ló máa ń ké bẹ́ẹ̀. Ok, ṣé wọ́n sì ń sọ mọlẹ̀ sínú igbó lẹ́yìn bíbá ẹni? Bàbá a ò lè sọ. Àwọn tó wà ń bẹ̀ ṣì wà omi gan ṣì ń wà. Wọ́n sì ń sọ òkú sínú mọlẹ̀ nínú wọ́n sì ń sọ àwọn òkú tí mọlẹ̀ bá pa wọ́n sì sọ sínú igbó bíbá ẹni. Ok, ara wọn ni àwọn tó ń ké yẹn. Tó ń ké. Then anything tó bá ènìyàn bá fẹ́ kú tó mọ ọ̀nà tó ń gbà wà lẹ́yìn bíbá ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ kú ní ìwé àkọ́kọ́ wá ké kọjá ara o òkú nìyẹn fẹ́ kú nìyẹn ó ti kú ó máa sọdá máa pé bí wà bí alágbára. Màmá nǹkan tẹ́ ń sọ kó lè bá yí àwọn èèyàn tí èèyàn bá fẹ́ kú. Àmọ́ ibi náà máa gbà kọjá ọ̀nà wọn wà. Ṣé téèyàn bá kú tán ni àbí tó bá fẹ́ kú? Tó bá ti fẹ́ kú ni tó bá ti fẹ́ kú spirit yẹn bá ti kú spirit yẹn àwa gba ibi jáde ọ̀nà ló wà níbí. Ọ̀nà yẹn wà níbi inú gbó mẹ́yìn. Bẹ́ẹ̀ ni bàbá yẹn ọ̀nà máa tó bá kú ibẹ̀ tó ń gbà kọjá náà máa ké. Ṣé gbogbo àwọn òkú tó wà nílùú yìí ni àbí ti ìtànjú? Anywhere tó bá fẹ́ kú a máa ké kọjá ni. Tó bá ké kọjá èrò sí níbẹ̀ yìí. Kí ló kọ̀ mí máa fún lépè. Ẹ tó fún lépè. Máa fún lépè ni o. Tó bá ṣe kú dáadáa lẹ́kú ó tètè ká padà lọ ibi tó ti wá. Tó bá ṣe kú báyìí láti ìyá apá máa tún fún lépè ni bàbá. Máa fún lépè ni. Mo bá wo òkúta máa tún jù síbẹ̀. Màmá tẹ bá wò dáadáa kí ló dé tí ẹrù òkè fi ń báyìí? Àmì lè bẹ̀rẹ̀ àfi ẹrù Ọlọ́run náà kan lè bá ń bọ́ tí ọmọ ènìyàn tá mí yìí mi lè bẹ̀rù méjì ẹ̀ wá mọ́. Ẹ lè bẹ̀rù èèyàn. Ẹ bẹ̀rù èèyàn. But èmi ń tèmi mi bẹ̀rù èèyàn ń tèmi.
èmi mi bẹ̀rù Ọlọ́run kan. Torí mo bẹ̀rù yẹn mo dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ni mo bẹ̀rù bàbá mi. Ọlọ́run. Ọlọ́run àti orí adé. Orí adé. Kí ló tẹ̀ fi bẹ̀rù èèyàn? Kí ló tẹ̀ fi bẹ̀rù èèyàn? Iṣẹ́ Ọlọ́run fi dá mi nìyẹn. Kò sẹ́ni tẹ̀ lè gbéná wojú ẹ̀. Máa wọ̀ sí ẹ̀wọ̀ èyí ó lè kà mí. Màmá, kí ló lè bà yín lẹ́rù? Èmi ò tiẹ̀ lè mọ̀ o. Ibi ká máa sá lọ. Èmi ò tiẹ̀ lè mọ̀. Nǹkan tó lè fẹ́rù bà mí tí mi ò fa wàhálà, ètí mi ò pa ènìyàn, tí mi ò gba 419. Kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù tí mo fẹ́ bẹ̀rù. Kò sí. Kò sí nǹkan tẹ́ fẹ́ bẹ̀rù. Kò sí. Màmá, láti ọjọ́ tẹ́ ti ń ṣiṣẹ́ yìí, ṣá ti rí ọjọ́ tí àwọn èèyàn wá kì í dáadáa pé ẹ ṣí ọjọ́ só ti wà dáadáa. Ó pọ̀. Ẹ ti wá dúpẹ́. Báyìí gan-an ìyàwó máa bọ̀. Táwọn èèyàn ti wá kí n pé ẹ ṣí ọjọ́ ó ti wà dáadáa. Àbọ̀ ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ok, ṣé ìyàwó tẹ́ ń pè náà ni? Táwọn èèyàn ti wá kí yín wípé ìyàwó ó ti ń bọ̀. lọ sí yàrá wọn mú bọ́ọ̀sì tó ṣe sọkàn wà ẹ̀ kó lọ mú wá. Kí wà lọ́wọ́ ẹ. Àwọn kan ló tún wá rà fún yín. Àbọ̀ wọn rà fún mi. Wọ́n kọ́ńtọ́ kó wá gan mo tún pẹ́ ní isu 200. Abẹ́kan tó rà pọ̀ mi ò tiẹ̀ ká. Wọ́n tún wá ra bọ́ọ̀sì kan wá. Wọ́n tún wá ra àsọkún. Ṣùgbọ́n yín bá fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yín gbọ́dọ̀ ní sùúrù dáadáa. Ẹni tí ò bá nẹ́sọ̀ bá mi ṣe gelegele mi ò ti ní time bó kà tó ṣòfin ní time that life tèmi nìyẹn. Torí pé why because mo ti wà okay kí n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ẹdìẹ ó ní nǹkan tó ń jẹ kí àgbàdo jáde. Kágbàsọ tó dáyé. Bẹ́ẹ̀ni. Kan ládìẹ ń jẹ. Bẹ́ẹ̀ni. So alomi ara. Nǹkan kan ládìẹ ń jẹ. Ẹnìkan ló wá lé ní bàbá. Gbogbo ènìyàn ni wọ́n rán bẹ̀. Kò sẹ́ni tí ò kúnlẹ̀ tán. Mo dẹ̀ dáwọ́ ẹ̀ padà. Kò sí ẹ̀bẹ̀ tí ọbẹ̀ mi tán. Kò sí ẹ̀bẹ̀ tí mo bẹ̀ mi tán. Kí ló lè fi dówó ẹ̀ padà fún? Ó wá ó ní màmá òun mo ti ṣiṣẹ́ fún lọ. Wá màmá òun pẹ́ wá kí máa bínú pé òun pẹ́ o torí owó ìyíjì olóran fẹ́ wó ni. Ìyá sísá ó mọ̀ pé owó ìyíjì but àwa báyìí balance kó yó balance òun á mú wá but òun ètìlé ohun ìdẹ̀lẹ̀ ìfọ́ á lọ jalè bàbá wá ọmọbìnrin wá ná. Àbá bẹ́ẹ̀ tẹ́ tún sọ méjì mo wọlé wọ́n wá kó ẹ̀ kò sẹ́ni tí ọ̀rẹ́ bẹ̀ tán wọ́n bẹ̀bẹ̀ wọ́n tún pé ọba wọ́n bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ mọ́dẹ̀ nítorí kíni kì í ṣe yẹn ló fẹ́ ṣẹ̀ pé tí mo fẹ́ dé. Bẹ́ẹ̀ni. Ìwọ ló ní ìṣòro ni mo fẹ́ dà ti sọ́ọ̀bù ìṣòro ẹ̀ kó lè wà ókè. Àwọn kan ló tún gbé box aṣọ yìí wá bá yín bàmá. Bàbá ènìyàn ni o gbé sílẹ̀ ìyàwó gbé sílẹ̀ ìyàwó gbé sílẹ̀. Bó ní box aṣọ yìí sì jẹ́. Wọ́n gbé wá fún màmá. Wọ́n gbé wá fún màmá. Ẹ̀sì aṣọ sílẹ̀. Àwọn kan ló wá gbé kinní ìbọn yín o. Mo lè kákọ̀. Wọ́n wá gbé ìbọn yín ni. Ẹ̀bùn ni bàbá wọn fún ọdọ́pẹ́ ní ọpẹ́ pọ̀ ni mo fẹ́ gbà. Rẹ̀ tó wá gbé kinní fún yín iṣẹ́ wo lẹ ṣe fún gbà yẹn? Mo fi àṣírí bò ó. Àṣírí mo bò ó. Bí ibò kò yé mi màmá. Iṣẹ́ náà ni bàbá iṣẹ́ tó iṣẹ́ ló ń jí iṣẹ́ ni. Iṣẹ́ ẹ fẹ́ sọ sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ yẹn dẹ̀ dáhùn. Bàbá iṣẹ́ ni ó fọkàn balẹ̀ ó dẹ̀ ní sùúrù ó lè jẹ́ kó rí iṣẹ́ yẹn bí mo rí iṣẹ́ sí. Ó ní màmá òun mọ̀ pé èrò ń pọ̀ náà dọ̀ mi máa mú lọ. Ó ní èrò pọ̀ náà dọ̀ mi ọ̀tọ̀ wọn á fún mi náà yìí ó dẹ̀ ti drop owó fún mi. Ó ti drop owó fún mi. Ó dẹ̀ fún mi náà yìí mo ní atotus ó ní màmá oṣù kankan kò burú pàtó kí oṣù kan tó mo ti bá parí iṣẹ́. Iṣẹ́ tí wọ́n fi gbé káàkiri anywhere
Ọlọ́run dẹ̀ gbà kó sí iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi fly out lọ sí Amẹ́ríkà tí ò ṣeé ṣe ni Ọlọ́run gbà kó sí bẹ́ẹ̀ ni bàbá. màmá bẹ́ẹ̀ ṣe wá ṣiṣẹ́ yẹn fún tán iṣẹ́ yẹn dáhùn ó sì wà dúpẹ́ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni bàbá ọ̀pọ̀lọpọ̀ òun ló fi gbà kí ṣe òun nìkan. irú àwọn èèyàn wo tó ni sá irú àwọn èèyàn wo ló tún ti wá dúpẹ́. bàbá mi ò lè káwọn mi ò tiẹ̀ mọ̀ wọ́n mi ò lè pọ̀ kì í ṣe àwọn pẹ́ẹ́pẹ́ o àwọn jàǹkàjàǹ kì í ṣe àwọn pẹ́ẹ́pẹ́ o kì í ṣe àwọn elébi o àwọn elébi gan gba agbára wọn ká wọ́n ṣe o ẹ lo ẹni tó bá tà àtẹ̀yẹ bọ́kàn máa kó òun wá ní oríṣiríṣi ni ọ̀tà àwọn tó kíní wọ́n try. wọ́n mọ àwọn èèyàn kọ̀ọ̀kan nílùú ìtọ́jẹ́ wípé tí n bá béèrè yín lọ́wọ́ wọn wọ́n mọ ní alágbára nìyá yẹn o kó yóò tó fi ń pè ní alágbára. bàbá Ọlọ́run ló lágbára ọ̀tá agbára ń bẹ. mi ì ní dárúkọ èèyàn mo sá mọ̀ pé àwẹ̀ tí ń bẹ ń bẹ yẹn kò lè fọ̀rọ̀ yín ṣeré kò lè fọ̀rọ̀ yín ṣeré ọ̀rọ̀ tẹ́ wá sọ wá jẹ́ kí inú mi dùn wípé ìgbà mi àmọ́ wà téèyàn bá jẹ́ 10 ìyẹn lè ṣiṣẹ́ fún 5 kí iṣẹ́ mọ́ tètè dá ńlá rẹ̀ wípé orí tó lúkàlùkù gbé wá. bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín wà wọ́n ti fi ọṣẹ sódà cream epo pupa àdé dúdú wọ́n ti fi lẹ̀ ọdún kó tún máa wá òfò yẹn á mọ́ wàá dúró onítọ̀ wọn á máa ní sùúrù fún ọba ní sùúrù fún mi àwọn ènìyàn. bẹ́ẹ̀ ni bàbá. màmá tẹ́ bá wò dáadáa inú ẹgbẹ́ wo lẹ wà. ìwà lẹ́gbẹ́ ní tì. ẹgbẹ́ kankan ò lè halẹ̀ mọ́ yín. bàbá kò sí ẹgbẹ́ tó lè ṣàlẹ̀ rà lẹ̀ mọ́ mi. èmi ò wà lẹ́gbẹ́ ní tì. ọ̀sẹ̀ ẹgbẹ́ kankan tó lè halẹ̀ mọ́ yín. bàbá mi Ọlọ́run mi wà ìgbà tí mi ò bá wà lẹ́gbẹ́ yín ilé fẹ́ rà mí kọ́ tó bá tẹ́ mo fẹ́ ṣe fún ènìyàn ni máa ṣe fún ènìyàn kì í ṣe burúkú kọ́ tó dáa tí mo lè ṣe fún ènìyàn ṣe ẹnì kan lè díjọ́ pé kí n máa ṣe fún lágbájá. bẹ́ẹ̀ ni. tẹ́ bá fẹ́ ṣe nǹkan tẹ́ bá lè gbọ́dọ̀ ṣe nǹkan. kò sẹ́ni tó lè yàtọ̀. ṣe àkóró ẹ̀ máa ń wà tán ni kò gbọ́dọ̀ ṣe. àbá kò kọ́mọ̀ nínú ọ̀dọ̀ mi wọ́n máa wá wọ́n lè wá ṣiṣẹ́ máa máa rí sign but. táwọn kan bá lè gbọ́dọ̀ ṣe nǹkan ṣé ti ṣiṣẹ́ tán lè gbọ́dọ̀ ṣe rí. mo ti ṣiṣẹ́ gbẹ́ ẹbọ lọ kí n tún délé kí n tún bá ẹbọ náà nàfọ ni mo tún gbé ni. ẹ dúró ẹ ti gbẹ́bọ lọ síbi kan rí. bẹ́ẹ̀ ni bàbá ẹ wá délé padà. bẹ́ẹ̀ ni ẹ bá tún bá ẹbọ yẹn lé. mo ti bá ẹbọ nílé. kó lè ṣẹlẹ̀. bàbá gbàtà gbẹ́bọ láwa 4 ni torí ẹbọ yẹn gbóná àwa kò níbi ní 12 àwa lọ gbẹ́bọ lọ sí ìdíròkò kì í ṣe sáàdì bí gan ibi tí ẹbọ gbà ní adébẹ̀ ta lọ drop ẹ̀ kí n tó padà délé mo bẹ́ ẹbọ níbí bàbá èmi gan mo ní iṣẹ́ rẹ̀ ló pọ̀pọ̀ ẹ̀ wàhálà ti dé mo àgbẹ̀ ẹbọ mo lọ tó àmì mo máa ń nẹ́ẹ̀dìyẹ tí mo máa ń sìn àti gbogbo ẹ̀ mo máa gbọ́dọ̀ náà wá padà lọ bàbá yóò mọ̀ pé ibẹ̀ ni ojú fẹ́ máa wà kan tó gbà gbogbo àwọn tó lọ ara wọn máa gbóná bí pẹ̀sẹ̀gẹ́ náà wọ́n fi iná rárá wọn ẹlòmíràn dà pé ara tutù pé ice block at the end of the day àwọn ènìyàn. bẹ́ẹ̀ ni. ẹ ti gbẹ́bọ lọ síbi kan rí tí wọ́n gbà. dáadáa mo tí wọ́n gbà. ẹ tó wá padà tó gbé lọ. bẹ́ẹ̀ ni mo ní mo gbé lọ mo padà bá níbí. ẹ gbẹ́bọ lọ sínú igbó gbàtẹ́ délé ẹ tó wá ba lẹ́nu ọ̀nà. bẹ́ẹ̀ ni sá. àyà yín ọ̀já. àgbà tí mo ti mọ̀ pé òun méjì ọ̀fẹ́ ṣẹlẹ̀ okú àti iye ní sọ mo gbé nì mo tún padà ní. ṣùgbọ́n ẹni tẹ́ bá gbẹ́bọ yóò fún yín lówó tí ọ̀pọ̀. bàbá òun gan mọ̀ mọ̀ ó ṣe dáadáa. ó ṣe dáadáa. ó ṣe dáadáa. torí kẹ́ tó lè gbẹ́bọ lẹ́ẹ̀mejì. mo ní mo gbé lọ mo wá padà bá ní. kẹ́ tó wá tún lè gbé lọ ẹni yẹn fún yín lówó tó pọ̀ ni. bàbá ó ṣe dáadáa. ó yẹ mọ̀ kó sì bẹ́ẹ̀ yóò ṣe nǹkan láyé tí ò ní ní problem. kò sí. ṣé ti ní problem nídìí iṣẹ́ rí. ọlọ́pàá ò ti gbé mi rí nǹkan kan ò ti gbé mi rí iwájú Ọlọ́run àti ènìyàn. irú problem wo lẹ ní rí nídìí iṣẹ́ yàtọ̀ sọ́lọ́pàá. mi ò ní problem bẹ́ẹ̀ mi ò ní problem àfi bí àníyàn bá ní problem tó bá bẹ̀ mí kí n lọ bá wọn ṣètò sọ̀rọ̀ mátà mi ò ní problem. lájọ tẹ ti ń ṣiṣẹ́ iṣẹ́ ti rí ọjọ́ tínú yín dùn lọ tó dùn gan nídìí iṣẹ́ yìí. bàbá tíṣẹ̀ múnú yín dùn gan tẹ́ rẹ́rìn tínú yín dùn sọ́wà. èmi ò tiẹ̀ rìn ni mi ò tiẹ̀ rẹ̀ ní bàbá
torí báyìí àtàárọ̀ báyìí oúnjẹ àárọ̀ ni mo jẹ mo dẹ̀ jẹ síláàsì iṣu méjì ó ní mo jẹ látàárọ̀ torí ti ṣẹ́líṣẹ́. Lórí ti ṣe ń ṣẹ́. bẹ́ẹ̀ ni iṣẹ́ máa mọ ẹrẹ rúùtù mi máa fi tábà ó tán ikọ̀ ẹnìkan ló lè ọ̀ọ́kẹ́ fún mi. Màmá mo níṣẹ́ ti ṣiṣẹ́ fún èèyàn rí tíṣẹ́ dáhùn tínú yín wá dùn ṣó ti wà rí bọ́jà ni yẹn ti wà ní ìṣòro tó ga bàbá ó pọ̀ àdúrà rẹ̀ wá gbà inú yín wá dùn. ó dùn ìyẹn ó dùn ó pọ̀ ó dùn. ọjọ́ wo nínú yín dùn jùlọ rí? àwọn iṣẹ́ tí mo bá ṣe tó dáhùn tó ní òkìkí nínú mi máa ń dùn gan. irú àwọn iṣẹ́ wo? irú iṣẹ́ yẹn irú àwọn tó ní stroke irú àwọn tó ní ìṣòro pé ẹlòmíín wà ní tìmọ́lé ẹlòmíín ní ìṣòro lílá tí wọ́n ti gbogbo ẹbí dúró irú ẹ̀mí náà mi dùn ọmọ celebrate gan sef. bẹ́ẹ̀ ni. ok ẹni tó wà nínú ìṣòro ẹni tí ó ní stroke ẹ máa ń wo stroke bí bàbá mọ̀. dáadáa. ẹ máa wo stroke bí bàbá. dáadáa. ṣé ẹ ti wò rí dáadáa. bàbá dáadáa. kì í ṣe pé ènìyàn mẹ́rin sọ emergency yẹn pọ̀. bẹ́ẹ̀ ni. ẹni tó ní stroke ẹ dẹ̀ wù ara rẹ̀ ó dẹ̀ yá. bẹ́ẹ̀ ni sà. táwa ní kẹ́ ẹ má ṣe nǹkan. kẹ́ẹ̀tún wá padà kí wọn máa kọ́kọ́ wá máa kọ́kọ́ wò ẹ́ máa kọ́kọ́ wò ṣe máa kọ́kọ́ gbéṣẹ́ máa kọ́kọ́ wò ẹ́ kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí n tó bẹ̀rẹ̀ bá ṣe ètùtù ló yẹ kí n ṣe máa kọ́kọ́ ṣe kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ ni. tí wọ́n yẹ pé ètùtù ló yẹ kẹ́ ẹ kọ́ ṣe ẹ kọ́ ṣe. máa kọ́kọ́ ṣe kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀. torí bàmí wà tẹ́ bá ṣe ètùtù tán tí wọ́n ní ìgbà. bẹ́ẹ̀ ni máa kọ́kọ́ ṣe ètùtù omi ìwà tó ṣe tán ó dẹ̀ gbà wọ́n tún padà so wà tó repeat ẹ̀ wọ́n dà gbà ó dà ṣiṣẹ́ lọ. Màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ní kinní kan wípé tẹ́ bá ṣe ètùtù fáwọn ń sìn pé kó dẹ̀ máa gbà ní immediately báyìí. bàbá àwọn èèyàn pọ̀ ẹlòmíràn ó bá ṣe ètùtù nìkan fún lálẹ́ àti lóògùn fún ara àdá wà òkè láti ṣe ètùtù nìkan àdó àwọn àgbà yẹn ẹlẹ́dàá wọn tètè gbà sí nìyẹn. ẹlẹ́dàá tètè bá kinní yẹn ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ ni. Màmá mo kí yín dáhùn ẹ mọ̀mọ́ ṣe àmísà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wo mọ̀mọ́ ìfúngbà àkọ́kọ́ tàbẹ́yìn tẹ́ ti rí mọ̀mọ́ yìí lórí ètò mi rí ìyá tí wọ́n ń pè ní ìyá Ajéwọjà nìyẹn ìjọ ni màmá ẹ má bínú pé Yorùbá wọn ò clear dáadáa wọn kì í sọ ọmọ Yorùbá Yorùbá náà ni wọ́n ṣùgbọ́n èdè tí wọ́n àwọn náà máa ń sọ egbèrí o yàrá àwọn náà máa ń sọ èdè yẹn so àwọn ni so èdè wọn ò clear dáadáa ṣùgbọ́n màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti pè mí wọ́n lè bá wọn ṣiṣẹ́ wọn láwọn rí yàtọ̀ nínú ayé ara wọn nínú ayé àwọn. mo wá ṣàlàyé wípé ìwọ tó bá wà lẹ́kọ̀ọ́ tó bá wà nìbàdàn n tó bẹ́tà jù ní wípé kò kúkú wá bíbà yìí. ìyẹn máa ń pè. ìyẹn ló máa bẹ́tà ju pé kí màmá táwọn wo yìí wọ́n ti lé 70 years o màmá wọn à believe o màmá táwọn wo ti lé 70 years o kí màmá ètò àìsàn àmọ́ gbé iṣẹ́ kiri kọ́ mọ́ bá ń sẹ̀ǹdì iṣẹ́ sí mọ́tò màmá ilé mọ́ra ayé gbogbo yẹn ìbá bẹ́tà tó bá yẹ pé Nàìjíríà ló wà máa bọ̀ níbi tí màmá wà kí màmá bá ẹ ṣiṣẹ́ ìwọ tó bá dẹ̀ jẹ́ pé oògùn owó lọ fẹ́ ṣe má débí yìí o. ìyẹn ò débí o. ìwọ tó bá yẹ pé oògùn owó lọ fẹ́ ṣe má gbà bí wá o ìwọ tó bá fẹ́ sosólẹ̀ lọ sosólẹ̀ nù family house yín má gbà bí wá o ìwọ tó bá jẹ́ pé tó bá jẹ́ ọmọ yahoo pé òun ṣe yahoo màmá ẹjọ́ ṣe lè bá sí ọṣẹ táwọn fi rówó gbà. èmi ò ṣe yẹn o. ẹ ṣe. ẹ̀kọ́ sí owó tó fẹ́ mi ò ṣe yẹn o. màmá ní kò mọ̀ wulẹ̀ waste wàhálà rẹ̀ ṣùgbọ́n ìwọ tí ìṣòro kan bá mú tàbí tí nǹkan kan bá ń dà láàmú máa bọ̀ lọ́dọ̀ màmá yìí. àbí dé ọkọ wàhálà ọkọ àbí ìdààmú ọkọ àbí tó ọmọ. kọ́ máa bọ̀ tàbí tó bá yẹ pé ó ṣeé ṣe débi pé iṣẹ́ rẹ̀ ò lọ déédéé. bẹ́ẹ̀ ni. ó lè máa bọ̀ tàbí tó bá láwa. àbí ó fẹ́ fọ́mọ àbí okó ọ̀rẹ́ àbí ẹgbẹ́ atọ́ òwà cleared. àbí ṣàṣì àbí ẹyẹ tó ya wò. àwọn tí nǹkan ọmọkùnrin wọn ò ṣe dáadáa kán máa bọ̀. bẹ́ẹ̀ni. àwọn tí wọn lè ṣe dáadáa lórí obìnrin kán máa bọ̀. ẹ̀yin ò ń ṣe oògùn owó fún yẹn. no. ẹ ṣe oṣólẹ̀. no. ẹ ṣe iṣẹ́ fún yahoo. mi ò ṣe o gbogbo yẹn mi ò ṣe yẹn o. mo kí gbogbo ajá kejì àdúgbò. ìyẹn wà ní agenda mi o. màmá tí ẹ bá ń lọ ṣáà lè jí yín gbé. ara àwọn Fúlàní. ta ló fẹ́ sí. a kàn dédé ra gabu yín.
wọ́n lè rí mi gan tí mo ti ràgà fún mi. Oh, màmá ṣó ti ṣẹlẹ̀ rí ni. ó ṣe lè mọ́ kọjá àwọn ọmọ mú ènìyàn mọ́ kọjá kò sí kan tó kàn mí. ṣé nǹkan tó kẹ̀yìn ti ẹ get out lẹ́ lọ ti. Ọlọ́run bàbá Ọlọ́run gbọ́. Kì í sọ̀rọ̀ eré kì í ṣe pé jẹ́ ènìyàn mú fọ́ǹbù. so kò sí nǹkan tó kẹ̀yìn ẹ get out ẹ̀yìn lọ ti ni. Ọlọ́run gbọ́. mo kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé ìyá tẹ́ ń wò yìí ìyá ti lé ní 70 years dáadáa wọ́n kàn irun tí wọ́n ṣe sórí left mọ̀ rò pé báyọ̀ ọmọ kékeré ni wọ́n bẹ́ẹ̀ lómi bá ní wọn máa wò pé báyọ̀ ọmọ 40. Ọlọ́run kàn ṣe ni màmá yẹn ní good stature láti ilẹ̀ ẹni tí bá ń bá wa ká lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ìyá àrògbò ìyá ajéwọjà lọ́pọ̀lọpọ̀ mọ̀ wọ́n sí ìyá ajéwọjà ẹ mọ̀ pé ìyá tí mò ń sọ yìí ẹ mọ̀ wípé ìyá tó dáa ni yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ìyá èrè ìwọ tí ọba wà ní Nàìjíríà kúkú mọ́ bọ̀ wọ́n dàrẹ́ láàmú ìwọ tó bá wà nílùú òyìnbó tó bá jẹ́ pé o fẹ́ pass through pé kó wálé ìbá bẹ́tà tó bá wá Nàìjíríà kó dọ̀dọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n pé kí màmá ẹ̀sà máa bọ́ sẹ́ǹdì iṣẹ́ kán máa kí sẹ́ máa ṣe kélekèlé. àfi ẹbọ nìkan ẹbọ omi ń wà tó o bá fẹ́ ṣiṣẹ́ fún ènìyàn tó bá fẹ́ rí pé ó bí dandan wà á pèpè ẹ̀dọ́ wà á wẹ̀ abala àwọn olóyìnbó àwọn ọmọ àwọn ènìyàn máa ń dọ́pẹ́ gan àbá wọ́n ń dọ́pẹ́ gan bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ máa ń complain but àwọn ọkọ̀ máa ń dọ́pẹ́ gan ọpẹ́ lójú kíní. Ọpẹ́ lójú complain ọpẹ́ lójú complain ọpẹ́ jọpa àlòmíì àtún introduce fún ènìyàn. Ọlọ́run tẹ́lẹ̀ rí. má dédé sẹ́ǹdì owó sí babaláwo láì ṣe pé o jẹ́ kí n mọ̀ ìwọ tó bá dédé sẹ́ǹdì owó sí wọn tó o bá jẹ́ kí n mọ̀ sí nǹkan tójú ẹ bá ti rí lọ́dọ̀ wọn ò yá fara mọ́. ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó bá pè mí tí mi ò bá tètè gbé kọ́ọ̀lù rẹ text message sí mi ní WhatsApp màá reply ó ṣe méjì. ẹlẹ́ẹ̀kẹta ni wípé bí ìṣòro rẹ bá ṣe tóbi tó má dédé sọ ìṣòro yẹn fún babaláwo gbé kọ́kọ́ tẹ́ẹ̀sì babaláwo yẹn wò pẹ̀lú nǹkan kékeré bóyá solution máa wà fún nǹkan kékeré yẹn kó tó gbé nǹkan ńlá fún ẹni tí ò lè sọ́ọ̀fù nǹkan kékeré tó gbé fún bó ló ṣe fẹ́ sọ́ọ̀fù ìṣòro ńlá. Ìkànnì Yorùbá Dùn online TV ló ń kí gbogbo wa o yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa. so wàá sọ fún bàbá ń dà ní dọ́ọ̀la èmi mo dúró mo dá sí ẹsẹ̀ àwọn ọmọ mi mo dá sí ẹsẹ̀ mi ó tán bàbá ò máa gbà ọ̀hún tí ó dọjọ́ kan ẹsẹ̀ bàbá wú mi ò tún dáhùn tó mo ti sọ fún tẹ́lẹ̀ ẹsẹ̀ bàbá wú ó wú ó kà bẹ́ẹ̀ ni bíbẹ́ tó bẹ́ẹ̀ mi ò dáhùn bọ́tò mo wá rí pé ó ti fẹ́ tó claro àwa fi truck gbé bàbá kàtí mi ò fẹ́ dáhùn bọ́tò mo rí pé ó ṣẹ̀ṣẹ̀ wá mà mo ṣẹ̀ṣẹ̀ wá gbé bàbá mo wá ṣẹ̀ṣẹ̀ tọ́jú ẹsẹ̀ bàbá mo wá ṣẹ̀ṣẹ̀ tọ́jú ẹsẹ̀ bàbá wọn ni wọ́n fẹ́ lọ gé mo ṣẹ̀ wá dúró padà mo ṣẹ̀ wá tọ́jú ẹsẹ̀ bàbá wọn ni mo fi mọ egbò bá lálà kò rúrú ẹ̀ rí adájínà àjínà òun ló jẹ́ kí tó ti ilẹ̀ tó ti ilẹ̀ yìí ni ló jẹ́ kó ń ṣe oògùn sílẹ̀. wọ́n ti fi oògùn sórí ilẹ̀ kí bá kẹ́ tó rà á. rárá ṣùgbọ́n mo ti arrange ẹ̀ tó ti di pé ó ti wà build ohun tó ṣẹlẹ̀ ni. ìgbà yẹn bàbá wá ẹ̀dẹ̀ tí wọ́ọ̀nù bàbá pé kí bàbá mọ̀ wo orí ilẹ̀ yẹn wá. bàbá mo sọ kò gbọ́ ni àti mo ṣàlàyé fún kí n ṣe pé ògọ́ ó ní ọ̀la ló máa ṣe ọ̀túnla ló máa ṣe mo ní kó o dá sára kò dá sára. ohun tó ṣẹlẹ̀ nìyẹn. bí bàbá ṣe lọ fúyọ ẹsẹ̀ kó nǹkan nìyẹn. ẹsẹ̀ tí mo ń ṣàlàyé fìgbà tí mi ò fẹ́ dáhùn sí ó fẹ́ gbé òkú tán náà mo ṣẹ̀ wá dáhùn sí gan ẹsẹ̀ ṣẹ̀ wá wà hẹ́ẹ̀. ṣùgbọ́n orí ilẹ̀ yìí ó jẹ́ orí ilẹ̀ alágbára. bàbá ilẹ̀ alágbára ni bàbá still ní àwọn kan wọ́n bẹ̀rù. lóde. torí ti ilẹ̀ yìí torí ti ilẹ̀ tí mo wà wọ́n bẹ̀rù bàbá. kí ló tẹ fi ń bẹ̀rù. àbẹ̀ kan ń bẹ̀ ń bẹ̀. ṣé ti rí nǹkan mọ́ bẹ̀ ni. èmi ò rí nǹkan mọ́ ilẹ̀ ọ̀rẹ́dì kan ń bẹ̀ ń bẹ̀ alágbára sọ̀rọ̀ pé àwọn alágbára tó sì kà tó kú tó ń gbé síbẹ̀ wọ́n wà ń bẹ̀ bàbá sọ̀rọ̀ pé ibẹ̀ yìí bẹ́ẹ̀ ilẹ̀ ni ènìyàn lè bu iyẹ̀pẹ̀ kó fi sọ ènìyàn. ok nǹkan tẹ́ ń sọ ni wípé àwọn òkú àwọn ìkálẹ̀ tí wọ́n ti sọ sí bíbà yìí. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ wọn rí gbogbo wọn kó tán. bàbá ikọ̀ ń bẹ ń bẹ bàbá. báwo lè kó tán ikọ̀ ń bẹ ń bẹ
òun ló jẹ́ kí ìwé máa jáde tó máa wọlé tó máa jáde tó máa wọlé tó máa jáde tó máa oríṣiríṣi ó ń jáde. Bẹ́ẹ̀ ni. A jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí màmá ń sọ ni wípé ní ìkálẹ̀ wọ́n pe kinní kan ní ìmọ̀lẹ̀, àwọn tí ìmọ̀lẹ̀ bá pa nílẹ̀ ìkálẹ̀, àwọn tó bá ṣèkà ní ìmọ̀lẹ̀ máa ń pa, òkú wọn kì í sín, wọ́n máa ń sọ sínú igbó ni. Ara lẹ̀ tí wọn kì í sín tí wọ́n máa ń sọ òkú sígbà yẹn nìyí tí màmá rà nígbà náà ó ti lọ bí 30 years. Màmá wa ṣàlàyé wípé lásìkò táwọn rà àwọn spirit òkú yẹn wọ́n máa ń rìn káàkiri gbogbo sọ̀rọ̀ wọ́n máa sọkún káàkiri. ẹ̀rù ọ̀dẹ̀ níbẹ̀ yín. wọ́n máa tó agájọ́ kan wọ́n máa la ní wọn kọjá omi ni mo ti fún ilé kí ló fẹ́ bẹ̀rù mi torí mi ò sí ẹran ọmọ alẹ́ náà. Mo máa bẹ̀rù ìṣẹ́ rẹ̀ gan-an òkú kan bẹ̀rẹ̀ sí ké ní ẹ̀yìn níbẹ̀ yẹn. Níbo nìyẹn? Níbí yìí ni. Níjẹrin. Bẹ́ẹ̀ ni bàbá. Òkú kan bẹ̀rẹ̀ sí. Mo wá pe àyàwó tó yìnyín mo ní kọ́kọ́ ẹ̀ wá gbọ́ ọkọ ẹ̀ dẹ̀ má bẹ̀rù mo ní ikọ́ tí mo jókòó tì ní. Nǹkan tẹ́ ń sọ ni wípé níjẹrin òkú kan bẹ̀rẹ̀ sí ké lẹ́yìn. Bẹ́ẹ̀ ni dáadáa. Bó lẹ ṣe mọ̀ kókù ló ń ké? Bẹ́ẹ̀ ni mi ò ní mọ̀ kó èmi tó ń bá àwọn òkú gbé tí mo ní mọ̀ pé kó ń sọ mi ò mú mọ̀ èlé òkú náà. Ní dédé aago mélòó ló ń ké? Àbá ọmọ tó mọ̀ pé time like this time náà ni like this time. At this time òtún rẹ̀ fẹ́ wá jáde a máa ṣèké ewé yẹn fẹ́ wá jáde kò ní jáde òun máa wò wá. So bí ṣe ń ké yẹn kí lẹ́yìn wá ṣe sí? Ó sọ pé wàá tún padà kúkú ìyá ẹni mo sọ máa fún ní èpè ni. Òkú tó ń ké yẹn sókú mọlẹ̀ ni? Òkú mọlẹ̀ ló máa ń ké bẹ́ẹ̀. Ok, ṣé wọ́n sì ń sọ mọlẹ̀ sínú igbó lẹ́yìn bíbá ẹni? Bàbá a ò lè sọ àwọn tó wà ń bẹ ṣì wà omi gan ṣì wà. Wọ́n sì ń sọ òkú sínú mọlẹ̀ nínú wọ́n sì ń sọ àwọn òkú tí mọlẹ̀ bá pa wọ́n sì sọ sínú igbó bíbá ẹni. Ok, ara wọn ni àwọn tó ń ké yẹn. Tó ń ké. Then anything tó bá ènìyàn bá fẹ́ kú tó mọ ọ̀nà tó ń gbà wà lẹ́yìn bíbá ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ kú nínú ìwé àkọ́kọ́ wá ké kọjá ara o òkú nìyẹn fẹ́ kú nìyẹn ó ti kú wọ́n máa sọdá àpò ibi tí mo wà ibi alágbára. Màmá nǹkan tẹ́ ń sọ kó lè bá yí àwọn èèyàn tí èèyàn bá fẹ́ kú. Àmọ́ ibi náà máa gbà kọjá ọ̀nà wọn wà. Ṣé téèyàn bá kú tán ni àbí tó bá fẹ́ kú? Tó bá ti fẹ́ kú ni tó bá ti fẹ́ kú spirit yẹn bá ti kú spirit yẹn àwa gba ibi jáde ọ̀nà ló wà níbí. Ọ̀nà yẹn wà níbi inú gbó mẹ́yìn. Bẹ́ẹ̀ ni bàbá yẹn ọ̀nà máa tó bá kú ibẹ̀ tó ń gbà kọjá náà máa ké. Ṣé gbogbo àwọn òkú tó wà nílùú yìí ni àbí ti ìtànjú? Anywhere tó bá fẹ́ kú a máa ké kọjá ni. Tó bá kẹ́kọ̀ọ́ jẹ́ èrò sí níbẹ̀ yìí. Kí ló kọ̀ mi máa fún ní èpè. Ẹ tó fún lépè. Máa fún ní èpè ni o. Tó bá ṣe kú dáadáa lẹ́kú ó tètè ká padà lọ ibi tó ti wá. Tó bá ṣe kú báyìí láti ìyá apá máa tún fún ní èpè ni bàbá. Máa fún ní èpè ni. Mo bá wo òkúta máa tún jù síbẹ̀. Màmá tẹ́ bá wò dáadáa kí ló dé tí ẹrù òkè fi ń báyìí? Àmì lè bẹ̀rù àfi ẹrù Ọlọ́run náà kan lè bá ń bọ̀ tí ọmọ ènìyàn tá mí yìí mi lè bẹ̀rù méjì ẹ̀ wá mọ́. Ẹ lè bẹ̀rù èèyàn ẹ bẹ̀rù èèyàn bọ èmi ń tèmi èmi bẹ̀rù èèyàn ń tèmi. Èmi mi bẹ̀rù Ọlọ́run kan. Torí mo bẹ̀rù èèyàn mo dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ni mo bẹ̀rù bàbá mi. Ọlọ́run àti orí adé. Kí ló tẹ̀ fi bẹ̀rù èèyàn? Kí ló tẹ̀ fi bẹ̀rù èèyàn? Iṣẹ́ Ọlọ́run fi dá mi nìyẹn. Kò sẹ́ńtẹ̀ lè gbéná wojú ẹ̀. Wọ́n wọ́ sí ẹ̀wọ̀ èyí ó lè kà mí. Màmá kí ló lè bà yín lẹ́rù? Èmi ò tiẹ̀ lè mọ̀ o. Ibi ká máa sá lọ. Èmi ò tiẹ̀ lè mọ̀. Nǹkan tó lè fẹ́rù bà mí tí mi ò fa wàhálà ètí mi ò pa ènìyàn tí mi ò gba 419 kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù tí mo fẹ́ bẹ̀rù kò sí. Kò sí nǹkan tẹ́ fẹ́ bẹ̀rù. Kò sí. Màmá láti ọjọ́ tẹ́ ti ń ṣiṣẹ́ yìí ṣá ti rí ọjọ́ tí àwọn èèyàn wá kì í dáadáa pé ẹ ṣí ọjọ́ tó ti wà dáadáa. Ó pọ̀. Ẹ ti wá dúpẹ́. Báyìí gan-an ìyàwó máa bọ̀. Táwọn èèyàn ti wá kí n pé ẹ ṣí ọjọ́ ó ti wà dáadáa. Àbọ̀ ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ok, ṣé ìyàwó tẹ́ ń pè náà ni?
táwọn yẹn ti wá kí yín wípé ìyàwó ó ti ń bọ̀. lọ sí yàrá wọn mú bọ́ọ̀sì tó ń ra sọkàn wà ẹ̀ kó lọ mú wá kí wà lọ́wọ́ ẹ. àwọn kan ló tún wá rà fún yín. àbọ̀ wọn rà fún mi wọn kọ́ńtọ́ kó wá gan mo tún pẹ́ ní isu 200 abẹ́kan tó rà pọ̀ mi ò tiẹ̀ ká wọ́n tún wá ra bọ́ọ̀sì kan wá wọ́n tún wá ra sọkàn. ṣùgbọ́n bá fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yín gbọ́dọ̀ ní sùúrù dáadáa. àbá ẹni tó bá ní ẹjọ́ bá mi ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ mi ò ti ní time bó kà tó ṣòfin ní time that life tèmi nìyẹn torí pé why because mo ti wà ókè kí n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn. bẹ́ẹ̀ni. ẹdìẹ ó ní ẹ̀kan tó ń jẹ kí àgbàdo jáde. kágbàsọ tó dáyé bẹ́ẹ̀ni kan ládìẹ ń jẹ. bẹ́ẹ̀ni so alomi ara nǹkan kan ládìẹ ń jẹ. ẹnìkan ló wá lé ní bàbá gbogbo ènìyàn ni wọ́n rán bẹ̀ kò sẹ́ni tí ò kúnlẹ̀ tán mo dẹ̀ dáwọ́ ẹ̀ padà kò sí ẹ̀bẹ̀ tí ọbẹ̀ mi tán kò sí ẹ̀bẹ̀ tí mo bẹ̀ mi tán. Ó wá ó ní màmá òun mo ti ṣiṣẹ́ fún lọ ó wá màmá òun pẹ́ wá kí máa bínú pé òun pẹ́ o torí owó ìyíjì olóran fẹ́ wọ́ ni ìyá sísá ó mọ̀ pé owó ìyíjì but àwa báyìí balance kó yó balance òun á mú wá but òun ètìlé ohun ìdẹ̀lẹ̀ ìfọ́ á lọ jalè bàbá wọn kò wá ọmọbìnrin wá ná. Bàbá bẹ́ẹ̀ tẹ́ tó sọ méjì mo wọlé wọn wá kó ẹ kò sẹ́ni tó ọ̀rẹ́ bẹ̀ tán wọ́n bẹ̀bẹ̀ wọ́n tún pé ọba wọ́n bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ mọ́dẹ̀ nítorí kíni kì í ṣe yẹn ló fẹ́ ṣẹ̀ pé tí mo fẹ́ dé. Ìwọ ló ní ìṣòro ni mo fẹ́ dà ti sọ́ọ̀bù ìṣòro ẹ̀ kó lè wà ókè. àwọn kan ló tún gbé box aṣọ yìí wá bá yín bàbá. Bàbá ènìyàn ni gbé sílẹ̀ ìyàwó gbé sílẹ̀ ìyàwó gbé ní box aṣọ yìí sì jẹ́. wọ́n gbé wá fún màmá. ẹsí aṣọ sílẹ̀. àwọn kan ló wá gbé kinní ìbò yín o. mo lè kákọ̀. wọ́n wá gbé ìbò yín ni. ẹ̀bùn ni bàbá wọn fún ọdọ pẹ́ ní ọpẹ́ pọ̀ ni mo fẹ́ gbà. rẹ̀ tó wá gbé kinní fún yín iṣẹ́ wo lẹ ṣe fún gbà yẹn. mo fẹ́ àṣírí bò ó. àṣírí mo bò ó. bí ibò kò yé mi mọ̀ mọ́. iṣẹ́ náà ni bàbá iṣẹ́ tó iṣẹ́ ló ń jí iṣẹ́ ni. iṣẹ́ ẹ fẹ́ sọ sórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ yẹn dẹ̀ dáhùn. bàbá iṣẹ́ ni ó fọkàn balẹ̀ ó dẹ̀ ní sùúrù ó lè jẹ́ kó rí iṣẹ́ yẹn tí mo rí iṣẹ́ sí ó ní màmá òun mọ̀ pé èrò ń pọ̀ náà dọ̀ mi máa mú lọ ó ní èrò pọ̀ náà dọ̀ mi ọ̀tọ̀ wọn á fún mi náàyè ó dẹ̀ ti drop owó fún mi ó ti drop owó fún mi ó dẹ̀ fún mi náàyè mo ní atotus ó ní màmá oṣù kankan kò burú pàtó kí oṣù kan tó mo ti bá parí iṣẹ́ iṣẹ́ tí wọ́n fi gbé káàkiri anywhere Ọlọ́run dẹ̀ gbà kó sí iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi fly out lọ sí Amẹ́ríkà tí ò ṣeé ṣe ni Ọlọ́run gbà kó sí bẹ́ẹ̀ ni bàbá. màmá bẹ́ẹ̀ ṣe wá ṣiṣẹ́ yẹn fún tán iṣẹ́ yẹn dáhùn ó sì wà dúpẹ́ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni bàbá ọ̀pọ̀lọpọ̀ òun ló fi gbà kí sòun nìkan. irú àwọn èèyàn wo tó ni. sá. irú àwọn èèyàn wo ló tún ti wá tó ti wá dúpẹ́. bàbá mi ò lè káwọn mi ò tiẹ̀ mọ̀ wọn mi ò lè ó pọ̀ kì í ṣe àwọn pẹ́ẹ́pẹ́ o àwọn jàǹkàjàn kì í ṣe àwọn pẹ́ẹ́pẹ́ o kì í ṣe àwọn elébi o àwọn elébi gan gba agbára wọn ká wọn ṣe o ẹlò ẹni tó bá àtẹyẹ bá kàn máa kó òun wá ní oríṣiríṣi ni ọ̀tá àwọn tó kíní wọ́n try. wọ́n mọ àwọn èèyàn kọ̀ọ̀kan nílùú ìtọ́jẹ́ wípé tí n bá béèrè yín lọ́wọ́ wọn wọ́n mọ ní alágbára nìyá yẹn o kó yóò tó fi ń pè ní alágbára. bàbá Ọlọ́run ló lágbára ọ̀tá agbára ń bẹ. mi ní dárúkọ èèyàn mo sá mọ̀ pé àwẹ̀ tí ń bẹ ń bẹ yẹn kò lè fọ̀rọ̀ yín ṣeré kò lè fọ̀rọ̀ yín ṣeré ọ̀rọ̀ tẹ́ wá sọ wá jẹ́ kó inú mi dùn wípé ìgbà mi àmọ́ wà téèyàn bá jẹ́ 10 ìyẹn lè ṣiṣẹ́ fún 5
kíṣẹ́ mọ́ tètè dá ńlá rẹ̀ wípé orí tó lúkálùkù gbé wá. bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín wà wọ́n ti fi ọṣẹ sódà cream epo pupa àdẹ́dúdú wọ́n ti fi lẹ̀ ọdún kó tún máa wá wò fọyín àmọ́ wà á dúró onítọ̀ wọn a máa nẹ́sì wúrù fún ọba nẹ́sì wúrù fún mi àwọn ènìyàn. bẹ́ẹ̀ ni bàbá. màmá tẹ bá wò dáadáa inú ẹgbẹ́ wo lẹ wà. mi ò wà ní ẹgbẹ́ ní tì. ẹgbẹ́ kan kò lè halẹ̀ mọ́. bàbá kò sí ẹgbẹ́ tó lè sálẹ̀ rà lẹ̀ mọ́ mi. èmi ò wà lẹ́gbẹ́ ní tì. ọ̀sẹ̀ ẹgbẹ́ kankan tó lè halẹ̀ mọ́. bàbá mi Ọlọ́run mi wà ìgbà tí mi ò bá wà lẹ́gbẹ́ yín ilé ìfẹ́ rẹ̀ mi kọ́ tó bá tẹ́ mo fẹ́ ṣe fún ènìyàn ni máa ṣe fún ènìyàn kì í ṣe burúkú kó tó dáa tí mo lè ṣe fún ènìyàn ṣe ẹnì kan lè díjọ́ pé kí n máa ṣe fún lágbájá. bẹ́ẹ̀ ni. tẹ́ bá fẹ́ ṣe nǹkan tẹ́ bá lẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan. kò sẹ́ni tó lè yàtọ̀. ṣe àkóró ẹ̀ máa ń wà tán ni kò gbọ́dọ̀ ṣe. àbá kò kọ́mọ̀ nínú ọ̀dọ̀ mi wọ́n máa wá wọ́n lè wá ṣiṣẹ́ máa máa rí sign but. táwọn kan bá lẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan. ṣé ẹ ti ṣiṣẹ́ tán lẹ̀ gbọ́dọ̀ ṣe rí. mo ti ṣiṣẹ́ gbẹ́ ẹbọ lọ kí n tún délé kí n tún gbá ẹbọ náà nàfọ ni mo tún gbé ni. ẹ dúró ẹ ti gbẹ́bọ lọ síbi kan rí. bẹ́ẹ̀ ni bàbá ẹ wá délé padà. bẹ́ẹ̀ ni ẹ bá tún bẹ́ẹ̀ bọ yẹn lé. mo ti bẹ́ẹ̀ bọ nílé. bó ló yẹ ṣẹlẹ̀. bàbá gbàtà gbẹ́bọ láwa mẹ́rin ni torí ẹbọ yẹn gbóná àwa kò níbi ní 12 àwa lọ gbẹ́bọ lọ sí ìdí ìrókò kì í ṣe sáàdì bí gan ibi tí ẹbọ gbà ní adébẹ̀ ta lọ drop ẹ̀ kí n tó padà délé mo bẹ́ẹ̀ bọ níbí bàbá èmi gan mo ní iṣẹ́ rẹ̀ ló pọ̀pọ̀ wàhálà ti dé mo àgbẹ̀ bọ mo lọ tó àmì mo máa ń ná ẹ̀dìyẹ tí mo máa ń sìn àti gbogbo ẹ̀ mo máa gbọ́dọ̀ náà wá padà lọ bàbá jẹ́ mọ̀ pé ibẹ̀ ni ojú fẹ́ máa wà kan tó gbà gbogbo àwọn tó lọ ara wọn máa gbóná bí pẹ̀sẹ̀gẹ́ náà wọ́n fi iná rárá wọn ẹlòmọ́ dà pé ara tutù pé ice block at the end of the day àwọn ènìyàn bẹ́ẹ̀ ni. ẹ ti gbẹ́bọ lọ síbi kan rí tí wọ́n dáadáa mo tí wọ́n gbà ẹ tó wá padà tó gbé lọ. bẹ́ẹ̀ ni mo ní mo gbé lọ mo padà bá níbí. ẹ gbẹ́bọ lọ sínú igbó gbàtẹ́ délé tó wá ba lẹ́nu ọ̀nà. bẹ́ẹ̀ ni sá. àyà yín ọ̀já. àgbà tí mo ti mọ̀ pé òun méjì ọ̀fẹ́ ṣẹlẹ̀ okú àti iye ní ṣé mo gbé nì mo tún padà ní. ṣùgbọ́n lóyún tẹ́ bá gbẹ́bọ yóò fún ilé owó tí ọ̀pọ̀ o. bàbá òun gan mọ̀ ó ṣe dáadáa. ó ṣe dáadáa. ó ṣe dáadáa. torí kẹ́ tó lè gbẹ́bọ lẹ́ẹ̀mejì. mo ní mo gbé lọ mo wá padà bá ní. kẹ́ tó wá tún lè gbé tó gbé lọ ẹni yẹn fún ilé owó tó pọ̀ ni. bàbá ó ṣe dáadáa. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà. ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù òjìrè. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórí ilẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá dùn online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.